ó wà lórí Facebook àbí ẹni tó máa ń ya fọ́tò àtẹ̀yìn náà tẹ́ gbà kí wọ́n yà ní gbogbo yín pátá lọ́lọ́run lára. Sharafudeen Gbadebo ẹ̀yin lẹ sọ lánàá pé bọ́ọ̀ bá ya fọ́tò ọ̀wọ̀ náà ẹ̀ sì mú kékeré dókítọ̀ níjọ́ tí ẹ̀ ń pàṣẹ fatwa ẹ̀ fi àyàfi sí ẹ̀ ṣẹ̀ wá dé ìsìn ẹ̀ wá sọ yí pé ẹni tí ó yà yẹn ni kì í ṣe ẹni tí wọ́n ń yà màlìwúnù lẹ pé but ẹ̀yin náà gbà kí wọ́n yà yín fọ̀dìlẹ́tukùn mínàlìmọ̀lẹ́hùn bàbá wọn tó wá ń bí pé bàbá ẹ̀ ṣe ọ̀gbádùn wọ́n ń pe kíní kan ní alikiyas syllogism nínú mọ́ntìkì òun ní tẹ̀tìbí likuliya limarifati hukmil juz'iyya ẹ̀yin lẹ sọ fún wa pé ẹni bá ya fọ́tò mọ̀lẹ́wọ̀n kò lé nìyẹn ẹ̀yin ti wá ya fọ́tò kí ni a pè yín mọ̀lẹ́wọ̀n èyí tó kù tí gbogbo ayé ń retí lọ́wọ́ yín dókítọ̀ òun ni pé kẹ́ ẹ jáde gbogbo ayé pé ẹ foríjì mi mistake ni kò sí ẹni tí ò lè ṣàṣìṣe kí ni yóò fàjà náà àwọn èèyàn ń tẹ̀lé yín gan ọ̀rọ̀ fọ́tò yìí sì ní àlàyé nú àmọ́ dókítà ó kàn gbé gbogbo ẹ̀ wá ní jùmọ̀lá tún bọ̀ǹdìyà àfi kẹ́ ẹ ṣàtúnṣe o tó bá yẹ pé ẹ fẹ́ dún lórí ọ̀rọ̀ yín ni àwọn ọ̀dùn tí wọ́n ní kẹ́ ẹ wá gbà yẹn ó yẹ kẹ́ ẹ sọ pé ẹ fẹ́ pé ń tẹ́ iṣẹ́ yẹn lillahi wa rasulihi ẹ̀yin lẹ kọ̀ndẹ́mù pé ó hàl kùránì ó wá lọ fún competition pé kí wọ́n lè fún ọ lẹ́bùn wọ́n ní bàbá ní bídíà ni kódà gbogbo tẹ́lẹ̀ jámọ̀ tẹ́ ń ṣe ọlọ́run bá wa ṣàlékún làákàyìn bó ti dáa tó gbogbo tẹ́ ń kọ̀ndẹ́mù yẹn báyẹn ní kẹ́ wá gba àwọ́dù yẹn kò yẹ kẹ́ gbà tẹ́ bá wá gbà tó yọ owó ẹ̀ bá kówó yẹn fúru wa yìí. ó dáa nísìnyí báyìí wọ́n fẹ́ fún mi ní nǹkan wọ́n á ní kí wọ́n á gbà mọ́ wọ́n á lọ láti gbà gbogbo kámẹ́rà àtẹ́sẹ̀tì wọ́n dàbò wọ́n yà ní ìní option kò sí tí mo lè ṣe wàláhì kò sí tí mo lè ṣe kò sí bí ìṣe dodge kó tó di pé ìṣẹ̀lẹ̀ gan ṣẹlẹ̀. nítorí ìdí eléyìí ẹni tó bá tún fi mí léèrè rúpẹ́ sàǹgàm mo lè lánàá bẹ́ẹ̀ ni ìdọ́sẹ̀ mi nìkan ni wọ́n máa ń tí mò ń bá pàdé lórí ọ̀rọ̀ yìí. ẹni tó kọ́ mi lẹ́kọ̀ọ́ gan sọ pàtẹ́jì ní ti pọ̀ nítorí pé gbogbo wọn ti kó jẹ. lọ́tẹ̀ni àákùlùkẹ́ òwàtá tí àmì ìsìláwó.